Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Atuki ẹ̀yin wa. Ẹ̀rí níjókòó tó lọ, a sọ pé àwọn kò ṣe máa ní láwùjọ tá pè márùn. A ní òní a fẹ́ mú ẹnubà. A fẹ́ máa ṣe àlàyé ẹ̀ ní ìkọ̀ọ̀kan. Ìjókòó tó lọ, a sọ nípa àkọ́kọ́ nínú àwọn kò ṣe máa ní láwùjọ yìí tá gbọ́dọ̀ dáàbò bò òní ad-din. Ẹ̀rí márùn tá ń sọ nípa rẹ̀ òní hifzu din, ká dáàbò bò ẹ̀sìn. Hifzu nafs, ká dáàbò bò ẹ̀mí. Wa hifzu an-nasl, ká dáàbò bò ọ̀nà tá ń gbà wá sílé ayé. Bákan náà òní hifzu al-aql, ká dáàbò bò làákàyè wa. Hifzu al-mal, ká dáàbò bò àwọn dúkìá wa. Ọ̀rọ̀ ti lọ nípa tẹ̀sí pé a gbọ́dọ̀ dáàbò bò ẹ̀sìn. A ti tathbitu àwọn arkanu rẹ̀, àwọn òpó tó gbẹ́sì dúró, a gbọ́dọ̀ mójútó. Bákan náà ad-difa'u 'ani din, a gbọ́dọ̀ máa dáàbò bò ẹ̀sìn. Bákan náà ó ní gbogbo ohun tó bá ti jẹ́ pé yóò máa kó bẹ́sìn, a gbọ́dọ̀ dáàbò bò ẹ̀sìn. Tó yẹ pé a lè tí ó kó bẹ́sìn, a lè kó, a gbógun ti bídíà, a gbógun ti ẹbọ àti ìṣe àìgbàgbọ́ sí Allah. Eléyìí ló jẹ́ ká lè mú ẹ̀sìn dúró. Ẹ wá rí ètò sì kejì rẹ̀, ẹ̀rí náyè kánú al-Qur'an al-Karim, Allah sọ pé wa'budullaha wa la tushriku bihi shay'a. Àkọ́kọ́ àyà tá àkọ́kọ́ rí nínú al-Qur'an al-Karim tí ń pọmọ ẹ̀dẹ́yàn láṣẹ wípé tó nǹkan bẹ́ẹ̀ ní ẹ ṣe o, tá àkọ́kọ́ rí tabaka Fatiha àtàtàbọ̀ sún Suratul Baqara, ó ní ya ayyuhan nasu u'budu rabbakum, ya ayyuhan nasu u'budu. Ó ní àkọ́kọ́ amúrù tọ́kọ́ wáyé nínú al-Qur'an al-Karim lẹ́yìn Suratul Fatiha. Ó ní wa'budu ya ayyuhal ladhina amanu ya ayyuhan nasu u'budu rabbakum, ya ayyuhan nasu u'budu rabbakum. Àpẹyìn dìnyà ẹ máa jọ́sìn fún ẹlẹ́dàá yìí. Naam, ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ó ní hifzu an-nafs, ká ṣọ́ ẹ̀mí ara wa. Síṣọ́ ẹ̀mí yìí ó ní pé a gbọ́dọ̀ dáàbò bò ẹ̀mí ní gbogbo ọ̀nà tó lábúrò gbọ́dọ̀ sí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa. Àwa tá a lẹ̀mí fúnra wa, àgbẹ̀ bá ti dáàbò bò. Bákan náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ìlú, wọ́n wọ gbọ́ ààyè tí wọ́n dáàbò bò ẹ̀mí tí láburú àti ewu tí ò fi ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀rí Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ó ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. Ẹ gbọ́dọ̀ para yín o, torí pé ọba tó dá yín, ọba oníkẹ́ òní. Bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man qatala nafsahu bi shay'in 'udhiba bihi yawm al-qiyamah. Ẹnikẹ́ni tó bá ṣèèṣì àbọ̀mọ̀ máa para rẹ̀ nílẹ̀ ayé ń bá yìí, ìyà tí ó jẹ lọ́run níwájú Allah yawm al-qiyamah, Allah ó fìyà jẹun tán ní tó fi para rẹ̀ wọ́n fi fìyà jẹ ní yawm al-qiyamah. A jẹ́ pé tó ìpànìyàn àlẹ́tọ̀ rẹ̀ kápá ara wa. Ẹ̀rí bó láti wá ṣe àmójútó ẹ̀mí wa, ó ní pé tó gbogbo ohun tí yóò kó bá ìparun ẹ̀mí á jìnà sí. Bákan náà gbogbo ọ̀nà tó yẹ pé yóò sọ pé nǹkan báyìí ni pípokùnso, a gbọ́dọ̀ jìnà sí. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó dáa tí yóò máa jẹ tẹ́mi ó fi máa tí ó gbẹ́mìí ró, ẹ gbọ́dọ̀ máa jẹ tí ì ṣe nǹkan haram. Bákan náà ó ní gbogbo ibikíbi tá a bá ti rí pé ewu ń bẹ níbẹ̀, a gbọ́dọ̀ gbé ẹ̀mí wa lọ sí ibẹ̀. Eléyìí ó ní abala kejì nínú àwọn tó yẹ pé a gbọ́dọ̀ má mójútó ní àwùjọ bíi tí a bá wà. Ẹ̀mí ìtòléwo ni bí ẹ sì máa ń sọ lédè Yorùbá, ó ní ẹ̀mí ò láàrọ̀. Ibikíbi tá a bá wà káwé pé a dáàbò bò ẹ̀mí, gbogbo ẹ̀mí a gbọ́dọ̀ rí pa dáàbò bò. Èyí ni ẹwà àti tó bẹnu ẹ̀sìn Islam, pé Islam ò ní ká máa pààyàn, bẹ́ẹ̀ sì ni kò ní ká máa tẹ̀jẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kò ní ká máa ṣe ara wa bí ó ṣe dáa. A sì gbọ́dọ̀ pa ara wa, o gbọ́dọ̀ pa ara rẹ̀, bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ pa ọmọ ẹ̀dẹ́yàn ẹlẹgbẹ́ rẹ̀. Wala taqtulu nafsa allati harrama Allah illa bil haqq. Èèwọ̀ ni ẹ̀mí tálà ó ṣe léèwọ̀, èèyàn gbọ́dọ̀ pa. Tó bá jẹ́ pé tó irú ẹ̀mí bẹ́ẹ̀ ṣẹ̀, àwọn tí a jẹ́ agbófinró nínú ìlú, ọmọrú ṣẹ̀ríà tí wọ́n dà fọ́rọ̀ ẹni bẹ́ẹ̀. Láyé ìbomi ní al-Qur'an al-Karim, Allah subhanahu wa ta'ala ó ní tó ẹni tí ó bá ti lè pààyàn pẹ́rẹ́ báyìí, wọ́n gbẹ̀san ní ara rẹ̀. Kutiba alaykumul qisasu fil qatla. Kí Allah subhanahu wa ta'ala kó dáàbò bò ẹnì kọ̀ọ̀kan wa, ká náà gbìyànjú ká sákàká ká sá gbogbo agbára wa láti lè dáàbò bò ẹ̀mí wa. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.